kí ni ohun tuntun tí ẹ fẹ́ sọ fún wa nípa ìbò yìí sà? Kí ló ń tẹ́ fẹ́ sọ fún wa nípa ìbò tó ń bọ̀ yìí? Mo dáhùn bí mo ti sọ tẹ́lẹ̀ pé àwọn àjẹpupa kí wọ́n ti yan gómìnà tó wà mẹ́ àti igbákejì ẹ̀. So lẹ́yìn yẹn sì ni àwọn alágbára kan tó wà ní Ondo State náà lọ bẹ àwọn àjẹdúdú lọ́wọ́ ẹ̀ láti gba ipò yẹn lọ́wọ́ gómìnà tó wà mẹ́ àti igbákejì ẹ̀. Ẹ̀dà kan fún SDP tàbí PDP kó rúlu state yẹn. Ṣùgbọ́n àwọn àjẹdúdú láti òru èní àtòrun Friday wọ́n máa fagaga, wọ́n máa lọ bá àwọn àjẹpupa yẹn jà láti gbapò yẹn lọ́wọ́ wọn. Padà. Wọ́n bá dẹ̀ ti gbapò yẹn lọ́wọ́ wọn, àwọn àjẹpupa yẹn máa cooperate pẹ̀lú wọn láti rí pé candidate wọn náà, torí Àjàyí ara candidate wọn náà ni, láti yẹ pé PDP ló rúlu bẹ̀ yẹn ló wọlé ní Saturday. Ṣùgbọ́n báwọn àjẹdúdú ní ọba ti defeat wọn, nǹkan tá a sọ náà ló ṣì wà ń bẹ̀. Gómìnà tó wà ń bẹ̀ àti deputy ẹ̀ òun náà ni wọ́n máa declare fún election yẹn. So bó ṣe rí. So ohun tẹ́ ń sọ sí ni pé tí àwọn ti dúdú bá gbà lọ́wọ́ pupa, a jẹ́ pé Ayédàtiwa kọ́ ni ó máa ṣe gómìnà. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n táwọn pupa bá sì rí tọ́ bá sì candidate wọn mú dúró dáadáa, a jẹ́ pé lọ́kì náà ló máa kọ̀ sí nínú. Bẹ́ẹ̀ ni òun náà ló máa ṣe gómìnà tí wọ́n bá ti gbà lọ́wọ́ wọn lórí ìjà tó fẹ́ jà. Bàbá ẹni tó wá jẹ́ gómìnà tó wà ń bẹ̀ báyìí, ǹjẹ́ tí mẹ́sẹ̀jì wo lẹ ní fún táwọn lè fi retain post yẹn? Ṣé ní mẹ́sẹ̀jì fún gómìnà? Mo ní mẹ́sẹ̀jì wo lẹ ní fún Lucky Ayédàtiwa táwọn lè fi retain position as governor of Ondo State? Mẹ́sẹ̀jì wo lẹ ní fún gómìnà? Ṣé ní mẹ́sẹ̀jì fún gómìnà? Kò sí mẹ́sẹ̀jì tí mo ní fún un. Kò sí mẹ́sẹ̀jì kankan. Nǹkan tó wà ń bẹ̀ ni pé tí wọ́n bá ti ìjà tó ń fẹ́ jà yẹn, tí wọ́n bá ti defeat àwọn ọjọ́ dúdú yẹn bá ti defeat, tí wọ́n gba post yẹn lọ́wọ́ wọn, wọ́n mọ̀ pé PDP ló máa rúlò Ondo State. So lẹ́yìn ìgbà yẹn ni nǹkan tó lọ́wọ́ bá wa sọ látún ní ọ̀rọ̀ láti bá wọn sọ bó ṣe rí nìyẹn, bọ̀tá àti ìlọ́rọ̀ láti sọ olùgbà kan bá dìbò tán. Bàbá o, àwọn tí wọ́n jẹ́ àwọn olùdìbò tí wọ́n ní voters card, kí wá nípa tí wọ́n gbàtọ́ pé àjẹ́ ló bá ń decide ń bẹ̀, kí nípa tàwọn olùdìbò? Ṣáwọn ò lẹ́nu bẹ̀ wá ni? Àwọn tó fẹ́ dìbò àwọn ò lẹ́nu ni? Mo ní àwọn tí wọ́n jẹ́ olùdìbò, àwọn tó fẹ́ fi tọ́ máa tẹ̀ka tọ́ máa dìbò, ṣáwọn ò lẹ́nu ni? Tó yẹ pé àwọn pupa àti dúdú ló ń decide lóńdó. Kìí ṣe kí ni, kò síbi tí wọ́n ti lè ṣe, kìí ṣe ní Ondo nìkan náà ti ń ṣe. Ibi tí wọ́n bá ti ẹni sọ̀rọ̀, ibi tí wọ́n bá ti win nìyẹn, ibẹ̀ ni wọ́n máa darí ọkàn wọn sí, ibẹ̀ ni àwọn tó bá fẹ́ dìbò máa darí ọkàn wọn sí. Àgbọ́yé. Ibi tí wọ́n bá ti win nìyẹn, tó bá ṣe pé ẹni báyìí náà fi sílẹ̀, ibẹ̀ ni gbogbo ìlú máa dà sí. Tó bá fẹ́ lọ dìbò máa dì wọ́n bẹ̀ sí máa change ní agbára tó ní nìyẹn. Èyí tó túmọ̀ sí pé wọ́n á ti di nínú spiritual kó tó di láyé. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ti win ní spiritual yẹn, nínú ọbọ̀ ti fẹ́ dà òun ló máa dì láyé, ẹni yẹn ló máa padà win. Tí wọ́n yàtọ̀ sí tọ́lọ́run, Ọlọ́run lè change ti ẹ̀ anytime. Tàwọn arábìnrin ẹ̀ lè tó bá ti ṣe ẹni decision wọn, ibẹ̀ ẹni gbogbo ẹ̀mí gbogbo yín máa change sí. So bó ṣe rí nìyẹn. So bàbá ẹ má yẹ kí ká wá gbà yẹn láwòkó púpọ̀. So gbogbo wa náà ni àjọ ń wò lẹ́yìn ìbò sátidé àtúmọ̀gbẹ́ wọn láti wá bá a sọ̀rọ̀. Ẹ ṣé àdúpẹ́ o, ó dàbọ̀. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó, Alore, Alore, ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó.
Thank you.